jáàdá arábìnrin mọ̀ dáadáa ṣe é dá mọ̀. ẹ jẹ́ á parapọ̀ sẹlẹbírèètì òṣèrébìnrin ilẹ̀ wa nìyẹn àgbà òṣèré obìnrin ilẹ̀ wa nìyẹn Fausati Balógun tí gbogbo ayé mọ̀ sí Madam Saje o. jáàdá màmá yìí mọ̀ dáadáa. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o ní gbogbo bí tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán lórí ìkànnì King Fax TV tá a ti mú tàwọn tòṣèré àtàwọn celebrities wá ẹ ṣe wá láǹfààní ẹ share kẹ́ ẹ like post wa kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ comment. jáàdá arábìnrin mọ̀ dáadáa àwọn ni Madam Saje o màmá tí ò nọ́gà àwọn ló sọ bẹ́ẹ̀ wọ́n náwọn ò nọ́gà àwọn kọ̀ kọ́ṣẹ́ tiwọn ni wọn ò mọ ibi tó ti kọ́ṣẹ́. màmá yìí máa ń sábà kópa ipa ìyá nínú eré sinimá dáadáa tá a bá wọ̀n mọ́ dáadáa. káìkàìkàìkàì wọ́n ní àwọn ní ọ̀gá ara àwọn o màmá Saje ló sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ á sáré sọ méjì mẹ́ta mẹ́rin nípa àgbà òṣèré obìnrin ilẹ̀ wa nìyẹn Fausati Balógun o ká sọ díẹ̀ lára ohun tá a mọ̀ nípa ìgbésí ayé wọn. ẹ máa bá wa ká lọ ẹ bá wa share kẹ́ ẹ like post. Fausati Balógun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Madam Saje jẹ́ gbajúmọ̀ òṣèrébìnrin nínú iṣẹ́ sinimá elédè Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà. a bí Madam Saje ní ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 1959 ìyẹn February 13 1959 la bí Madam Saje o. Fausati Balógun wá láti Òkè Ọ̀dẹ́ ní agbègbè ìjọba ìpínlẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ìyẹn màmá Saje wọ́n wá láti ìlú Kwara. Madam Saje bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà rẹ̀ ní ọdún 1975. ọdún 1975 ni màmá Fausati Balógun tí gbogbo ayé mọ̀ sí Madam Saje tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní ọdún 1975. Madam Saje tí wọ́n ń pè wọ́n yìí jẹ mọ́ iṣẹ́ eré kan tí wọ́n ṣe ní orí tẹlifíṣàn kan tí àkọlé rẹ̀ ń jẹ́ ẹ̀rín kẹ̀kẹ́ ní ọdún 1990. ọdún 1990 yìí ni orúkọ tí wọ́n ń pè wọ́n yìí yẹn ìnagijẹ wọn tí wọ́n ń pè wọ́n ní Madam Saje. ibẹ̀ ni wọ́n ti fún wọn ní orúkọ yẹn o orí ètò tẹlifíṣàn kan tí àkọlé rẹ̀ ń jẹ́ ẹ̀rín kẹ̀kẹ́ ibẹ̀ ni wọ́n ti fún wọn ní Madam Saje. Madam Saje ti lò 40 years nínú iṣẹ́ òṣèré yìí tí wọ́n ń ṣe tí wọ́n sì ti kópa nínú sinimá tí ó lé ní 100 ìyẹn 100. ìyẹn túmọ̀ sí wípé Madam Saje wọ́n ti kópa nínú eré sinimá tó lé ní 100 ìyẹn 100 tó pọ̀ dáadáa. Madam Saje jẹ́ aya fún gbajúmọ̀ òṣèré àti olùdarí sinimá ìyẹn Rafiu Balógun Rafiu ní orúkọ ọkọ Fausati Balógun tí gbogbo ayé mọ̀ sí Madam Saje o tí ó sì tún jẹ́ ọ̀gá wọn nínú eré sinimá kí wọ́n tó ṣe ìgbéyàwó. ìyẹn túmọ̀ sí pé ọ̀gá ni Rafiu Balógun jẹ́ sí Madam Saje o kó tó di pé wọ́n fẹ́ra wọn sílé ọ̀gá wọn ni tí wọ́n sì bí ọmọ fúnra wọn dáadáa. wọ́n bí ọkùnrin àti ọmọ obìnrin. ọkùnrin ọmọ wọn kan jẹ́ olùdarí eré ìyẹn director. ọmọ obìnrin wọn kan jẹ́ òṣèrébìnrin ìyẹn actress o. ní ọdún 2016 Madam Saje gba àmì ẹ̀yẹ Special Recognition Award láti ọwọ́ City People Entertainment Award fún ipa ribiribi tí wọ́n kó nínú ìdàgbàsókè iṣẹ́ sinimá Nàìjíríà. Madam Saje gbajúmọ̀ fún kíkópa nínú àwọn eré elédè Yorùbá yẹn àwọn eré tí màmá ti ṣe àti tí ó kópa nínú ẹ̀. lára àwọn eré náà ni ọmọ ẹlẹ́mọ̀ṣọ́, ọmọ pupa, aláṣẹ ayé, labalábá àti ìtẹ́lọ́rùn. àwọn ni eré tí màmá ti ṣe jáde o àti tí wọ́n kópa nínú rẹ̀ o. díẹ̀ lára ohun tá a mọ̀ nípa àgbà òṣèrébìnrin ilẹ̀ wa ìyẹn Fausati Balógun tí gbogbo ayé mọ̀ sí Madam Saje o. díẹ̀ lára ohun tá a mọ̀ nípa wọn rèé o. eléyìí la fi ń celebrate àgbà òṣèré yìí Madam Saje o òun la fi ń celebrate wọn. ẹ má wàá gbàgbé o ẹ bá wa follow kẹ́ ẹ like post wa kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ comment. Don't forget to click the
the follow tàbí subscribe button kẹ́ ẹ lè wà updated. A kú ọdún o, a kú ìyèdún, ẹ̀mí á ṣe púpọ̀ láyé o. Ire o.